kọ́lé fún mi aláwùrà bí ọba olúwa tí ń kọ́lé kọ́lé fún mi aláwùrà bí ọba olúwa tí ń kọ́lé fún mi aláwùrà bí ọba olúwa tí ń kọ́lé. I Prophet Emiokoro multi-talented. Ọmọ ló ń jogún lé àtàn ló ń jogún mọ́tò. Mi kí gbogbo àgbáláyé jákèjádò àgbáyé mi tẹ́ ti ń wò mí. Ẹ wo bí ojú tẹ́ fi ń wo fídíò mi yìí kò ní relédè yín ever nothing gbé. N tó wù ni ló ń pọ̀ lọ́lẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni. N tó wù ni ló ń pọ̀ lọ́lẹ̀ ni. Ilé ní fálù gan-an. Mi wá pé òjijì ayé tòní ní ẹ̀san. Mo wà fortunate láti gbọ́ prógrámù ẹ̀gbọ́n Délé Adéyanjú. Ẹ̀gbọ́n Délé Adéyanjú yẹn àwọn náà máa ń invite gbogbo olórin wá láti wá mọ̀ nípa ìgbésí ayé àwọn olórin wọ̀nyẹn. Ṣé wá rí bàbá mi kan nínú Olúwa, wòlíì àgbà ni wọ́n. Wọ́n sọ nípa àwọn obìnrin kan. Wọ́n lóbìnrin kan wá sórí òkè. Ó pé òun ò ní lọ lé títí ìgbà báyìí. Nǹkan kan. Bàbá mi wòlíì yẹn láwọn sọ pé níbo wàá máa lọ. Wọ́n ní táwọn fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn kan wà níbì kan wọ́n sọ pé áwù Lámọrin ó pọkọ ẹ̀, Dọ́là ó pọkọ ẹ̀, Làkàṣègbè ó pa ọkọ ẹ̀. Pé kí ló dé tẹ́ fi ń pa ọkọ yín? Ibi mi wá ń lọ lélẹ̀. Kí ló dé ẹ̀yin obìnrin? Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì wà tó jẹ́ wípé ẹ máa sọ wípé ẹ bọ́kùnrin jìyà. Kì í ṣe dandan ni kẹ́ ẹ bọ́kùnrin jìyà. Ẹ ti wá wò wípé tẹ́ bá ti bọ́kùnrin jìyà yẹn, tí Ọlọ́run bá ti wá ṣe tó bá ti kọ́lé, ẹ ti lérò wípé ó ti dára fún dé lẹ́bù kó obìnrin jọ. Kó jẹ́ wípé ìyàwó mi á tún wá bá yín gbé inú ilé yẹn. Ẹ máa ti rò bẹ́ẹ̀. Bó bá ti ń kọ́lé yẹn lọ́wọ́, ẹni jó jẹ́ pé òun àti yín lẹ́jọ́ máa kó lọ síbẹ̀. Ẹni jẹ́ kẹ́mi gùn débi tẹ́ ẹjọ́ máa kó lọ sínú ilé yẹn. Tí ẹ bá tètè rọ́nà yẹjú ẹ̀. Tẹ́ ẹ bá tètè rọ́nà yẹjú ẹ̀. Tó bá kó dénú ilé yẹn tẹ́ ẹjọ́ kó dénú ilé yẹn, at the end of the day ẹ̀yin lẹ máa di landlady. Ẹ máa di landlady ọ̀sán, ẹ máa di landlady ọ̀sán gan, ẹ máa di landlady òjijì. Gbogbo ẹ̀yin obìnrin mẹ́ẹ̀ máa jìyà lọ́dọ̀ Ọlọ́run tẹ́ máa mú mi gbóná sí. Sáírà káàbọ̀. Kò ń ṣe dandan lèèyàn fi máa ń bọ́kùnrin jìyà. Bẹ́ẹ̀ ni kò sóbìnrin tí kì í bọ́kùnrin jìyà. I Prophet Emiokoro multi-talented. Èmi náà bọ́kọ mi jìyà. Mi ò pa á. Mo bọ́kọ mi jìyà. Aṣọ ẹyọ kan ni mo bá lọ́rùn ẹ̀. Kódà nígbà tó tún fẹ́ mi gan, ilé ọ̀rẹ́ ẹ̀ ló fẹ́ mi lọ. Dòdò ọlọ́yẹ akẹ́wì. Nígbẹ̀tì ni ìlú David Dòdò ọlọ́yẹ akẹ́wì wọ́n ti jẹ chairman local government. Ìlọrin ní federal locus tí ọkọ mi fẹ́ mi sí locus estate yẹn. Ilé ọ̀rẹ́ ẹ̀ ni. Ilé ọ̀rẹ́ ẹ̀ ni. Ìgbà tí ìyàwó Dòdò ọlọ́yẹ akẹ́wì tó jọ́gá mi tọrọ́dọ̀ wọn ni mo ti kọ́ sí ewì. Mo ti kọ́ sí ewì Ìbàdàn náà tẹ́lẹ̀ o. Mo tún wá kọ́ sí ewì lọ́dọ̀ ọ̀gá mi Dòdò ọlọ́yẹ akẹ́wì yẹn. Ìyàwó wọn wá ń gbégbé tì bó ṣe gbọ́ wípé obìnrin kan ń gbénu ilé nìyẹn. Èmi dẹni. Ló bá wá ló ṣe bí bọ́yá Dòdò ọlọ́yẹ akẹ́wì ọ̀gá mi yẹn ló fẹ́ yàwó síbẹ̀. Pàtó di wípé ó fẹ́
tẹ fra pàpà bọ́kọ́ mi ṣe gbé mi nìyẹn la bá kọrí sílùú wọn ní Kírun táǹdì rélùwé la mú níbi tá a ti lọ wọkọ̀ rélùwé ní tẹ̀sán nílọrin lọ́dún yẹn aṣọ ẹyọkan ni mo bá lọ́rùn ẹ̀ tẹ́mi ò bá jìyà bẹ́ẹ̀ yẹn nígbà tí mo forí tì í àìná o èmi mọ̀ wípé ó máa já lẹ́ni o mo mọ̀ wípé ó máa já lẹ́ni kì í ṣe pé ó mu sìgá o but alẹ́ ni fìkanràn kan obìnrin mi ò máì torí ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé sẹ́ẹ̀ màá lálùbáríkà ń bẹ̀ àti kékeré mi ni mo ti máa ń wà nínú ẹ̀mí kí n tiẹ̀ wá tó lọ sí ọmọ navy lọ́dọ̀ wòlíì lẹ́kàn bẹ́ẹ̀ ni wòlíì mi àgbà l'Olúwaṣẹ́gun Àfisùúrù Fálọ́wọ̀ ẹbí léèrè kí ló dé ta ni ò kí ń bọ́kùnrin jìyà ìgbà tí mo fẹ́ tán kódà kò tí ì sẹ́ni tó mọ̀kòlù ẹ̀ lọ́yọ̀ọ́ ń gbà yẹn kò tí ì di star ń gbà yẹn kódà kò tí ì jókòó tẹ̀ mọ̀ sí dókítà ni dókítà ló ń ṣe dókítà òyìnbó náà máa ń pè dókítà òyìnbó náà máa ń pè kọ́nà tó wá sọ wípé káwọn bàbá dè lọ kí wọ́n fi sí páàtì tó fi ṣe taxi driver kó tó bá sọ́dọ̀ àwọn bàbá mi Adébáyọ̀ Sàlámì ọ̀gá Bello tọ́lọ́ wa ló ń dé àwa ṣèyàwó mo wá bẹ̀rẹ̀ sí gbádùn kí ló ṣe tẹ́mi ò pa á gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá rò bí báwọn yọkọ yín tó bá kọ́lé lọ́wọ́ abẹ́ mọ̀ wípé kówó jọ ó fẹ́ ṣe bísínẹ́sì kan ó ń ṣe bísínẹ́sì kan tẹ́ máa kùn lóorun tí ò ní jí mọ́ Ọlọ́run á dá sẹ́ríà fún gbogbo orú ẹ̀yin obìnrin tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ owó kì í kówó lọ́rùn tẹ́ bá ti mọ̀ pé àlè bọ́kùnrin jìyà ẹ kúrò lé ẹ̀ ọkùnrin pọ̀ lẹ́bi yẹ̀pẹ̀tẹ́ lè fẹ́ nà ó wo ìwọ ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ bá ti ń fẹ́ wọn kò ń ṣẹ̀ṣẹ̀ kéèyàn jó níyàwó kan tó bá wù yín tọ́jú alẹ́ yín bá wù yín ẹ lè fẹ́ mẹ́ tọ́lá at the end of the day ẹ̀yẹ tó ń bímọ fún yín ó lè pẹ́ yín ká ẹ lọ́mọ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó lè pẹ́ yín ká ẹ lọ́mọ mọ́ tẹ́ ẹ bá níwà ẹ lè jẹ́yọ kan lọ́dọ̀ ọkọ yín tó bá jẹ́yọ kan ìwọ ọkùnrin tó mọ̀ wípé yọkan ló fẹ́ mú lọ sí Ìjẹ̀bú kó lọ mú mi àìlála ọjọ́ tó o bá ti ro kúrò mí èsì ló ń gbapò ọtí ikú ìwọ ni o gbákù mi ikú ṣáínà kẹbọ mo lọ sí Ìjẹ̀bú kó lọ mú mi àìlála ọ̀rọ̀ ti dójú ẹ̀ ọ̀rọ̀ dójú ẹ̀ ogun ọrùn dìde ọ̀rọ̀ dójú ẹ̀ ọ̀rọ̀ dójú ẹ̀ gbogbo ẹ̀yin obìnrin ẹ sọ́ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ẹ má pa ọkọ jẹ mọ́ àjẹ́ tó pọkọ ẹ̀ á láre gbẹ̀yìn ayé ẹ̀ ni kí ló dé wọn fi sẹ́yìn ni ṣé dandan ni ká ẹ bọ́kùnrin jìyà ni ṣé ìyájọ́ ń jẹ ni ẹ kúrò ń bẹ́ẹ̀ náà ẹ wọ́kọ̀ míì síwájú tẹ́ ẹ bá mọ̀ wípé ó ń ṣe méje tí ò ṣe pín mẹ́ta lẹ́fẹ́ ẹ fòun àti iṣẹ́ rẹ̀ lẹ̀ ṣé ń gbà tọ́lọ́run bá wá dé sí tó kọ́lé ẹ wà pa ẹ̀yin òdì landlady Ọlọ́run mọ nọ́mbà lẹ́yìn lórí YouTube channel mi Wùmí Òkọ̀rọ̀ TV 08141214070 ẹ bá mi share ẹ̀ kó dọ́dọ̀ gbogbo àwọn apọkọjáyé kò sí tẹ́sẹ̀ mi ṣe o nǹkan ń sọmọ kò sí yẹn ni àpótí ẹ̀rí ni mí wọ́n ń jápótí ẹ̀rí gbé níjẹ̀bú wọ́n gbé Agẹmọ àwọn tó gbé Agẹmọ wọ́n dàgbà síbẹ̀ ni wọ́n bá wọn bẹ̀.